ayé mojúbà ayé mojúbà mo bẹ̀rù àgbà ṣé dáadáa la bá lé o ní ṣubú dànù gbogbo etí tí ń gbọ́ mi o á dára fún wa mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o mo sì kí gbogbo ẹni tí è ṣe Yorùbá ṣùgbọ́n tá a fún létí èdè tọ́gbọ́ èdè Yorùbá á dára fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ òjò kì í balẹ̀ kó tàṣe ilẹ̀ olóore ẹnì kọ̀ọ̀kan wo ní tàṣe wa o ànígbáyé wòrán ayé ojú gbogbo wa ò ní re lédè wa o ẹ̀yà ara wa ò ní re lédè wa ẹjẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀yẹ wà nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan ṣe rí tí mo fẹ́ kọ́ wa yìí àwọn bàbá wa nílẹ̀ yóò bá wọn máa pè é ní àṣà àṣà yìí àwọn àṣà tí wọ́n fi ń ṣe fàájì ń bẹ àṣà tó jẹ́ pé ọgbọ́n àtinúdá àwọn Yorùbá ọwọ́ àánú ẹ̀ ń bẹ àwọn àgbà ọdẹ ni wọ́n lè sọ nǹkan tí mò ń wí yìí tílẹ̀ bá pọ̀ bìrì tílẹ̀ pọ̀ bìrì tí ọdẹ bá dénú igbó níbi àwọn àlùjọ̀nnú pọ̀ sí tí wọ́n bá ti gbé àṣà lura wọ́n á máa lagunjá lọ́wọ́ àwọn àlùjọ̀nnú àbí lọ́wọ́ àwọn ewin àbẹ́bọra àṣà tí mo fẹ́ kọ́ wa yìí àwọn àgbàlagbà á máa fín Idena Asasi ni iṣẹ́ tí ń ṣe pọ̀ àṣà yìí tí a bá jẹ́ni tó jẹ́ pé orí bá máa fọ́ ní gbogbo ìgbà tàbí orí rẹ̀ máa ń gbẹ́ yìí yóò kàn máa dìde láì nídìí onídìí àṣà yìí ọgbọ́n mo wí onídìí àṣà yìí tàbí ẹni tí ara rẹ̀ ṣàdé máa kú lójijì onídìí àṣà yìí ìtún máa jí iṣẹ́ ara a máa jí kalẹ̀ àṣà yìí tí àwọn àgbàlagbà bá fin níbi tí ilẹ̀ bá pò bìrì àti ibi tí ilẹ̀ bá pò bìrì bí aburú bá fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n á máa lagunjá a máa ṣàyè o kìí ṣeun tá a máa fin ní gbogbo ìgbà o tọ́ba fẹ́ fin orí ìjókòó ló ti fin tàbí kò lóṣù iṣẹ́ tí ń ṣe ni mo kà fún wa yìí o oríṣi àṣà yìí tá a kà kọ́dà yóò fẹ́ lé méje èyí ni ìgbà àkọ́kọ́ tá a kọ́ mú kan wá fún yín bẹ́ẹ̀. ẹni tó bá mọ àyẹ́dàrẹ́ dáadáa lọ́jọ́ ayé rẹ̀ yóò mọ̀ pé àṣà yìí kì í wọn àwọn èèyàn àṣì máa wá gbà fún lọ́wọ́ rẹ̀ tí bàbá sọ pé tẹ́wọ́ rẹ̀ àyà gbé lura tí wọ́n sì máa sọ pé bàbá èyí ń bẹ la ní òsì nǹkan àṣà tí ń wí ẹni wọn bá lò ló lè sọ tàbí ẹni tí bá máa là àlákàlà púpọ̀ jù àṣà yìí tó bá gbé lura àwọn òjijì fìrí wọn máa dẹ́rù bà ọ́ lójú ọba ti gbá àṣà yìí lura májèlé lọ jẹ́ fún wọn o ọ̀yá ẹ wá nǹkan fìdílé tàbí nǹkan fìdílé nǹkan ẹ̀jẹ̀ á máa bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ odidi ọká torí rẹ̀ pé odidi ọká tó pé torí rẹ̀ pé dáadáa tó yẹ pé nǹkan kò bùdànù lára rẹ̀ odidi ọká ńlá ọwọ́ ajé ọká tó jẹ́ pé ojú rẹ̀ pé síbẹ̀ wọ́n á ní ọká kì í kú kójú rẹ̀ fọ́ ọká máa lajúlẹ̀ pèrègèdè ni ọ̀gbọ́n ọká tí àṣẹ rẹ̀ ń bẹ lẹ́nu rẹ̀ òun ni o tí wọ́n pa á tátà àṣẹ rẹ̀ ń bẹ lẹ́nu rẹ̀ ọyá mi lẹ́nu agbada ẹ gbé ìdí kalẹ̀ tó bá ti nọrùn jáde tọ̀ abẹ́ bẹ látọrùn tóbi pé oríire ọyọ síta orí ìgbésẹ̀ ẹbẹ́ yẹn ẹbí sínú agbada èso wéré ń jẹ́ǹjẹ́ bí ẹ̀kúnwọ́ kan ó lè jù bẹ́ẹ̀ lọ
ẹ̀dá ságbádá odidi orí ẹyẹ kàró fc orí ẹyẹ àkókò fc ẹ̀gbọ́n mo wí orí ẹyẹ kàró orí ẹyẹ àkókò fc èpo ọ̀bọ̀ yọ̀fẹ̀ tàtẹ̀lẹ́wọ́ awọ àgbọ̀nrín tá à ń pè ní ìgalà yọ̀fẹ̀ tàtẹ̀lẹ́wọ́ lọ fc èpo àgbè àgánwó kátó débi èpo àgbè àgánwó ẹ má ti jẹ nǹkan bẹ̀ ń sẹ́ni tẹ́ bá ti bá débi yí pé orí ọká orí ìgbín èso òwúrẹ́ jẹ́ńjẹ́ orí ẹyẹ kàró ẹ̀gbọ́n orí ẹyẹ àkókò tẹ̀tífìsì èpo àgánwó àní tí ì débẹ̀ o sẹ́ni bí tá a bá a déhùn ó ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan táwọn bàbá wa fi kún tẹ́bá ti gbóyàn pọ̀ tán àtòdìdí atari ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ẹ wàá wá èpo ọ̀bọ̀ ṣàǹgbọ́ èpo ọ̀bọ̀ awọ àgbọ̀nrín èpo àgánwó egbò pẹ́tà ẹ̀gbọ́ ẹ wàá gun gbogbo ẹ gun àwọn yẹn tó kúnná mítà gbẹ ń gun lọ́wọ́ ẹ fi káńfọ̀ bíi mẹ́rin ẹ fi si ẹ lọ ẹ sa àwọn yìí lè fi ẹ̀rọ lọ o tí wọ́n bá ń fẹ̀rọ lọ èèyàn dà síbi èyí tá a gún yìí tàbátì wàá parí èjò ògùn tá a wá gbé yìí àwa mìnàgé rẹ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sà àwọn Benin ìyẹn tó mọ̀ sí pé a mix ẹ̀ papọ̀ lódùá o lẹ́yìn ìgbà tá a dà á pọ̀ bẹ́ẹ̀ sẹ́ a tún fi nǹkan kan sí Ògúndé a tẹ̀ wá dà á pọ̀ mọ́nú àṣà Olódùmarè o dáwò níjọ́ ògùn ń káwọn èèyàn la pé bàbá yìí ò tiẹ̀ dá a mọ́ èyí àti ń fi ilẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ njẹ́ àti ń fi ilẹ̀ ńkọ́ njẹ́ ò lẹ́ sí thank you mọ thank you ọlọ́mọ ṣe wá láláṣẹ dànù ọlọ́mọ ṣe wá láláṣẹ dànù ìwọ́n tó ọba mọ̀ epo onídìí rẹ̀ kan sílùkùmọ́nà ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àbọ̀ ṣe tọ́ba ka ọ lára gbàkámú èyí àti ń fi kalẹ̀ láti bí ọdún mẹ́jọ márùn-ún kí lẹ́ni ṣe sí bàbá agbádùn ẹ̀ láfẹ́ jẹ bó ṣe jẹnu tọ́ba ti fẹ́ kẹsílùkùmọ́nà ọmọ àyẹ́dàrí àbọ̀ ṣe ayé ò ní mú wa ayé ò ní dè wá àwọn nǹkan tó bá ń jẹ́ góòlù báyìí wọ́n ní oògùn tó da àìgbèjù ẹ̀yìn àrò owó láàrin gbé jáde bó ṣe jẹ́nu ẹ̀yin náà ẹ máa ṣe dáadáa ẹ máa fẹ̀mí ìmoore hàn látọ̀rí ẹ̀pẹ́ nọ́mbà mi pé ẹ̀dẹ́kun wọ́n fẹ́ gbàdí rẹ o kò síhun tọ́jọ́ o ìpọ̀ wá wọn kàn lábùkù ni bó ṣe jẹ́ mo fún ọ ọ̀yá mú kẹ̀kẹ́ kọ̀ọ̀kan nọ́mbà yìí lé ọjà rẹ +23480 3298 níjà tó ti ń lo paracetamol ó yẹ sẹ́ pé ìbò tó ṣe kó ní kọ́ sẹ́ẹ̀dì rẹ̀ sí ọ bọ́ bá ti ń lo paracetamol tó lò tó ṣáṣẹ́ẹ̀tì rẹ̀ kòròfó gbèjú ta ọ̀rà míì ní bọ́rọ̀ ilé ayé ṣe wà nú o ẹ̀ ń bú MTN níjà MTN tó ti ń ra dátà ní 1 million bọ́ ọ̀rà míì náà ni kò tó rí lò bó ṣe tọ́ bá mà pọ̀ nídìí ẹ̀kan sí mi bó ṣe jẹ́ nù èmi náà déédéé yàwó mọ́ o ẹ̀yin lẹ fà á o ẹ̀yin náà máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa o bó ṣe jẹ́ nù èrè tíṣà ò sí lọ́rùn ojú ayé tíṣà ni ó ti gbèrè rẹ̀ bó ṣe jẹ́ nù ẹ máa ṣe dáadáa o ṣé a ti mú gègé ẹ ti kọ nọ́mbà yìí lẹ̀ ní ẹ tí kọ́ +23480 3298 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 3298 tó o bá pe nọ́mbà yẹn kí ọba lọ ọ̀ya bá mi sọ̀rọ̀ ní WhatsApp ọgbọ́n báyìí kì í sì dán lóhùn mo wà lórílẹ̀‐èdè Benin wọ́n wọ mọ́tò tí ń lọ sí Tọ́pá ọmọlẹ̀ ní dégàkọ̀ níbi Túndé Motors níbi ẹ̀yìn ọjà Túndé Motors ó béèrè bí wọ́n ta àǹtẹ̀kẹ́ tó bá ti débẹ̀ kó béèrè pàṣẹnìrí ìtọ́wà mẹ́ inú ilé tó wà níbi pàṣẹnìrí mẹ́ ibẹ̀ ni bàbá ọgbọ́n jòkó níbẹ̀ ni mo fìdí kalẹ̀ síbi ẹni akànlélẹ̀
alágbádá ọmọ orílẹ̀-èdè Benin +2290154651928 ọ̀gbẹ́ dáadáa +2290154651928 tí wọn lọ́wọ́ wọn ṣe kò ní ṣe tọ́ta wa ọ̀dàjọ́ lọ ọ̀dàjọ́ bọ̀ ire kàbìtì. ẹ má má gbé sẹ́mi kọ́ ẹ má má gbájé mi kọ́ ẹ má má gbówó mi kọ́ ẹ má sì fa ìtàn ṣe mí ẹ má fàgbà ìná ṣe mí ẹ má má fi ẹjọ́ ṣe mí ẹ má má fi òkú ṣe mí ẹ má ṣe fàràwọ̀ mí dá o.